akọ̀wé ńlá ké, ọ̀fọ̀ ńlá ṣẹ̀, nǹkan ṣẹlẹ̀ o ní òpópónà Ìbàdàn sílùú Ìjẹ̀bú-Òde ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú, ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2024 ní bí àwọn agbébọn ṣe dá àwọn arìnrìn-àjò lọ́nà lábúlé kan tí wọ́n pè ní Abúlé Lóńgẹ́ tó wà lójú ọ̀nà Ìbàdàn sí Ìjẹ̀bú-Òde. Àwọn agbébọn yìí ni wọ́n pa dẹ́rẹ́bà ọkọ̀, wọ́n sì jí àwọn ọkùnrin 3 gbé lọ. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọ̀gangan Cocoa Research Institute of Nigeria tó wà nídìí Àyànrẹ́ ní Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, níbi tí àwọn ajínigbé náà ti dènà de ọkọ̀ 3 tó jẹ́ ẹ̀yà Toyota Corolla, Toyota Sienna àti Mazda 6. Ìbọn ni àwọn agbébọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í dà bolẹ̀. Wọ́n ṣínà ìbọn bolẹ̀ gidigidi tó bẹ́ẹ̀ gẹ́ tí gbogbo àwọn ọkọ̀ tó ń bọ̀ fi ọkọ̀ sílẹ̀ tí wọ́n fi sá lọ. Lẹ́yìn tí wọ́n ṣínà ìbọn bolẹ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí dá ọkọ̀ dúró. Gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà tójú ẹ̀ ṣẹlẹ̀ ṣe sọ, ó ní ní kété tí wọ́n fojú gan ni àwọn ọkọ̀ tó ń bọ̀, ìyẹn awakọ̀ tó wà nínú ọkọ̀ Mazda 6 yìí, ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ láti fi dá àwọn ọkọ̀ náà dúró tí kò sì sí ibi tí wọ́n fẹ́ gbà, látàrí pé bí wọ́n ṣe yọ sí wọn níwájú náà ni wọ́n tún yọ sí wọn lẹ́yìn. Ìwọ̀nba àwọn tí kò tíì súnmọ́ ìtòsí àwọn ọkọ̀ yìí ni wọ́n láǹfààní láti fẹ̀yìn rìn wọ́n lọ. Awakọ̀ tó wà nínú ọkọ̀ Mazda 6 tó ń wá gangan, ìyẹn ọkọ̀ náà tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ jẹ́ Lagos AKD 08JB ni àwọn ajínigbé náà yìnbọn bá tí ó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ sínú ọkọ̀ níbẹ̀ lórí ìjókòó. Wọ́n tún yìnbọn fún àwọn obìnrin 2 àti ọkùnrin 2 mìíràn tí wọ́n wà nínú ọkọ̀ Sienna tó mú kí àwọn èèyàn tó farapa nínú ìkọlù náà jẹ́ 4. Ọ̀gangan àyà ni wọ́n ti yìnbọn fún ọ̀kan nínú àwọn obìnrin 2 náà tí wọ́n sì yìnbọn fún ìkejì lápá. Lẹ́yìn èyí ni wọ́n kó àwọn ọkùnrin 3 wọ̀gbẹ́ lọ nínú àwọn tí wọ́n wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Corolla yìí. Orúkọ awakọ̀ tó dolóògbé náà ni Abíọ́dún Emmanuel Ọmọ́tóyè, nígbà tí àwọn 3 tí wọ́n gbé sá lọ tí wọ́n jẹ́ ọkùnrin ń jẹ́ Gbénga, Ṣẹ́gun àti Ìmá. Àwọn ọkùnrin 3 yìí ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ń bọ̀ láti ibì kan tí wọ́n pè ní Olúndé kó tó di wípé wọ́n kàgbákò bọ́ sọ́wọ́ àwọn ajínigbé agbébọn yìí. Ní báyìí, àwọn agbébọn náà ti ń béèrè owó tó tó mílíọ̀nù lọ́nà 45 náírà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé náà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́, wọn yóò fi ẹ̀mí àwọn tó wà lákọlò wọn tí wọ́n jí gbé náà di owó ni bí àwọn mọ̀lẹ́bí wọn kò bá tètè rí owó náà san. Díẹ̀ lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tójú ẹ̀ ṣẹlẹ̀ ṣàlàyé pé eré burúkú ni àwọn agbébọn náà bá wọ̀gbẹ́ lọ lẹ́yìn ìkọlù náà tí wọ́n sì kó àwọn ọkùnrin géńdé Ọlọ́run 3 tẹ̀lé wọn wọgbó lọ. Àwọn tí wọ́n fara gbọgbẹ́ ni wọ́n kó lọ sí ilé ìwòsàn tí wọ́n kọ́kọ́ gbé wọn lọ. Ìyẹn àwọn tí ìbọn bà náà ni wọ́n kọ̀ láti gbà wọ́n tí wọ́n sì darí wọn sí àwọn ilé ìwòsàn ibòmíràn. Lẹ́yìn tí gbogbo ságbàsúlà rògbòdìyàn náà ti rọlẹ̀ tán ni àwọn ará Abúlé Lóńgẹ́ ké sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè náà, ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìdí Àyànrẹ́, tí wọ́n sì yọjú sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé pẹ̀lú ikọ̀ Operation Burst. Níbẹ̀ ni wọ́n ti rí òkú awakọ̀ Mazda yìí níbi tí wọ́n pa á sí lórí àga nínú ọkọ̀ níbẹ̀ tí ẹ̀jẹ̀ sì ń dà lára rẹ̀ gidi gan. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ SP Adéwálé Ọ̀ṣífẹ̀sọ fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ẹ jẹ́ a jọ wò ó, ọjọ́ wo ni ìjínigbé, ìpànìyàn àti ìjínigbé gbowó máa tó rodò lọ mumi ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí, pàápàá nílẹ̀ Káàárọ̀-o-jíire. Èròǹgbà àwọn ọmọ ilẹ̀ Káàárọ̀-o-jíire ni wípé nígbà tí ọmọ Káàárọ̀-o-jíire tó jẹ́ ọmọ Yorùbá bá bọ́ sórí àlééfà, ohun gbogbo á tù wá lára. Eku á ké bí eku, ẹyẹ á ké bí ẹyẹ, ọmọ èèyàn á fọhùn bí ọmọ ènìyàn, ètò ààbò á fẹsẹ̀ rinlẹ̀, ẹ̀tọ́ wa kò ní dohun àyímẹ́rẹ̀. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ìrètí àti èròǹgbà pẹ̀lú àfojúsùn àwọn ọmọ Yorùbá ló forí ṣánpọ́n láti ọjọ́ 29
oṣù karùn-ún ọdún 2023 tí ìṣàkóso tó wà lórí àlééfà ti gba ìjọba lọ́wọ́ ààrẹ àná Muhammadu Buhari. Ó jẹ́ ohun ìyàlẹ́nu wípé níṣe ni ètò ààbò túbọ̀ ń le koko sí i, léyìí tí èrò wà wípé yóò dẹ̀rọ̀ nígbà tí Yorùbá bá dé orí àlééfà, wípé àwọn Fúlàní yìí wọ́n á fi agbègbè wa sílẹ̀, ìtura á dé bá ilẹ̀ wa, ara á tu gbogbo tolórí tẹlẹ́mù. Ṣùgbọ́n ṣé ohun tá a lérò la padà bá? Tá a bá bojú wò lábẹ́ ìṣàkóso tí yóò tó pé ọdún kan lórí àlééfà báyìí, ìdàgbàsókè àti àǹfààní wo ló ti wáyé nílẹ̀ káàárọ̀-o-jíire? Ìwádìí gan fi hàn wípé láàárín ìwọ̀nba oṣù kẹrin yìí, ìjínigbé èyí tó wáyé ó pọ̀ ju èyí tó wáyé lóṣù kẹta lọ. Bẹ́ẹ̀ ló ṣe ń pọ̀ sí lóṣooṣù láti ìgbà tí ìṣàkóso yìí ti dórí àlééfà. Gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nílẹ̀ Yorùbá ni wọ́n ń pè wípé kí wọ́n fòpin sí àwọn ìwà kò tọ́ èyí tó ń wáyé yìí, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé bí wọ́n ṣe ń gbé sókè làwọn kan ń gbé wálẹ̀. Ojoojúmọ́ ni àwọn èèyàn ń gbẹ̀mí mì sọ́wọ́ àwọn ajínigbé tí kì í ṣe ẹ̀yà Yorùbá. Ṣùgbọ́n ṣá o, àwọn kan sọ wípé kí wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ yìí nítorí kò ṣeé ṣe fún àjèjì láti tọ́ka sàárè onílé bí kò bá lọ́wọ́ onílé nú. Àròjinlẹ̀ rèé àti àkíyèsí wípé ó tó àsìkò fún wa láti dìde ká jí gìrì ká wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àìsí ètò ààbò tó gbópọn tó ń fín wa lápè nílẹ̀ káàárọ̀-o-jíire. MDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ká sánsan, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé, bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé, àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing. Ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn, ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Lateef Salami Street, Ajao Estate, Ìkẹjà, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.